Welcome back, everyone. The video was not flagged. It's been saved. That video has been saved. All my videos are saved. So, sorry about it. Yeah, welcome back, everyone. Welcome back, everyone. Thank you. Yeah. It's rather unfortunate that we have to watch the video in bits, in parts, tonight. So you can watch the part 1, part 2, part 3. And we're going to have it on YouTube. You all know my YouTube channel is Abike Jagaban. You can also watch some of the short clips on Instagram. We're also on Snapchat. Just follow Abike Jagaban here and there. Thank you, guys. I will go. Bí Abike bó ṣe ń jẹun tí wọṣọ tí ń dán tó ń lò gbà kò yá wọn ọ̀tá yí ẹ̀ òun ni wọ́n ṣe ń bínú ni wọ́n hate káàkiri kò ní ṣe wọ́n lè dá tí ò bá bọ́ ni tí ò dáṣọ ró ni kò lè pe ni lárùngún kò lè pe ni lọ́lẹ̀ ẹni tí ò wá béèrè pé kó fóun lówó tí ò kan lẹ̀kùn lé ẹ pé kó jẹ́ kóun sùn di ọ̀la tí ò bọ́ ó lè pé lọ́lẹ̀ wà láì tó bá pé ó kàn rẹ́nu ẹ̀ ń ṣẹ́ ni torí ò bọ́ tówó bá ń gún ẹ̀wà wojú àwọn tó máa ń fowó ẹ̀ bọ́ so ẹ̀dá tí ò dáṣọ ró ni tí ò bọ́ ni kò lè pe ni lárùngún wà láì so tí bá ń wò ya wọn XXL talakamania ẹ̀yin ọmọ ewé ẹ̀rí pé gbórí wọlé dáadáa lálẹ́ kí àwọn aràn ìyá yín mi tí ẹ mọ̀ bóyá ẹ máa ń wọlé just like bí mi ṣe ń wo show yín mi wo show yín rárá ó máa ń dùn mí gan pé because ẹ̀yin arìndìnlẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ léèyàn gidi lára tẹ́ fẹ́ sọ̀rọ̀ gbogbo yín pátá onílára ẹni ẹ̀tẹ́ ni gbogbo yín látorí Kọ́lá wèrè olórí ibú tí ò lórí obìnrin mẹ́ta ló ti bímọ fún ló ti já dùdúlẹ̀ bàbá Samuel kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ fáyé ẹ̀ ṣérú ẹ ni mo fẹ́ máa wò ẹ̀ àbẹ̀ ọmọ ní wárápá tẹ́gbé jáde lókè lọ́hùn tẹ́ pé wárápá tó ṣe bàbá àtìyẹ́ ẹ̀kú wá ṣíìtì òun ló ń dà láàmú tó máa kọ́kọ́ ṣe báyìí Abike ọmọ ní wárápá tẹ́ fáṣọ àlòkù ránṣẹ́ sí fáṣọ yóò balance lára ẹ̀ ṣé bí ṣe wà yìí ìyá èlèmí jẹ́ ṣé mo jọ kíláàsì ẹ̀ mo jọ sàwáwò ẹ̀ ìyìn ní fún ní publicity tó ń wá ní tí ẹ̀ ní dá lóhùn náà irú wọn kọ́ àníyàlá ìyá wọn àṣàbí lọ́hùn tó lóhun ya wèrè gan òun ni mo lè bá pò gbogbo àwọn tó kù ìranu àbàṣà ni wọ́n ìráyè wọn men. Keep sharing, guys. You need to share. Keep sharing. Let the people that has left know that we are back on again. So as I was saying, we all have to know the extent that this evil woman has gone on social media to defame people's character. Not just me now. So if she's shouting, wailing, crying, Abike, Eba wa Abike, àwọn tó kù tán kàlẹ̀ bí àwọn 100 yẹn. Bí Eniola, greatest diamond l'America. She picked on her earlier this year. She slandered her children, her twins, on social media. She lied on those innocent children. She published all kind of dirty articles about Sister Eniola, greatest diamond's twins, her children, that resides in America. Ask that wicked woman called us about what those children has done to her, just because she's fighting the mom. The mom doesn't know how. She picked on her just because she was supporting Abike Jagaban on social media. Most of the people that she's been fighting are people that she has never seen, met, or likely to see in her whole life. Who will ever want to identify with such personality, such character? Ta ló fẹ́ bá ẹ ṣe? Ta ló fẹ́ bá irú ẹ ṣe? Esabod. O lè rí quality people kankan kan wá so mọ́ ẹ. Àfàwọn tí kankan ò bá bí táyé wọ́n ti bàjẹ́ tó máa ń pè sórí issue ẹ̀yẹn pa àwọn àtàwọn ọmọ àwọn àtọkọ àwọn àtìyàwó àwọn máa kúkú òjijì. Tẹ́ máa ń gbéra yín ṣépè. Gbogbo ọjọ́ yẹn wo tẹ́yìn jimba náà bá. Èmi mo ti ń ṣe show látàárọ̀ yìí. Mo sọ fún yín pé ayé ìgbà tí máa ń gbé yín ṣépè, ayé ìgbà tí máa ń dá ìpè yín padà. Mi ìráyè yín mọ́. Àmọ́ tẹ́yìn bá ń ṣe show láti àárọ̀ bá di alẹ́, èpè ni. Èpè ni wọ́n ṣe ń ṣe lọ́dọ̀ yewé ló ń ṣe lọ́hùn
abárẹ́ni tó lóhùn olúgbòhùn tí wọ́n tẹ́ni fún lọ́dọ̀ aláàfà tí wọ́n bomi fún tán gbé kándù oríṣiríṣi nítorí èmi Àbíkẹ́ fún ìdá alábàáhùn ló máa ń pa alábàáhùn ẹ máa fi para yín ẹ fi ṣera yín ni ọmọ náná máa ń rán síná wọ́n á rán yín síra yín èdè àìyedè á ṣẹlẹ̀ láàrin yín ẹ fi ṣera yín èyí tán bá rán sí àwọn ọmọ èjè tó kù ẹ fi ṣera yín mọ́ ẹ sọ pé èdè alábàáhùn náà máa fi ń pa alábàáhùn yẹn ẹ fi ṣera yín orí ọmọ èjè tí mú kankan ò lè gbà bọ̀dì ẹnu yín ṣẹ́ ni èpè yín dúró dè yín wájú lórí àwọn ọmọ yín ó ń dúró dè yín lórí àwọn àbúrò yín bó ṣe máa rí fún yín gẹ́lẹ́ lórí àwọn ọmọ yín lórí gbogbo nǹkan tó bá mínú ayé yín àtẹni tó pè wọlé àtẹni tó ń fetí gbọ́ tó kọ̀ wà lórí line tẹ́ ń ṣe wedding àmì ikú òjijì tẹ́lẹ̀ rí ń jọ síbi tó yẹ kẹ́ ti mọ̀ pé ó yẹ kẹ́ mú ìyá yín kẹ́ lọ pa ni oṣù August la wà yìí o August tún ti tán ìyá yín sọ pé mi ò rò pé ọmọ yẹn tó bá mú April yìí jẹ ìgbà yẹn nírú ẹ̀ sì máa ń jẹ tó bá di April òun kò lè di April nǹkan tóun rí níwájú òun àti níwájú àwọn ọmọ òun àwọn ò lè di April bó ṣe dá fáárọ́ nìyẹn lórí Détọ́lá Àdùkẹ́ sweetest kò máa kú dè ní ó máa gbélé ayé ṣeun rere ni ó yẹ kó lọ bínú kú dànù ni ìfàárọ̀ tó dáná nìyẹn lórí èmi Àbíkẹ́ tọmọ yẹn bá di April kìíní kan back to sender kó rí fún ẹ gẹ́gẹ́ bí èrònú ẹ̀ ṣe ó bá sọ lọ́rọ̀ ṣeré káwọn ogun ọ̀run fàṣẹ sí fún ẹ gbogbo ẹnikẹ́ni nínú yín tó ń tẹ̀lé èpẹ̀ tó ń gba tẹ́gùn sára tó ń mu omi àfẹ́ tí ò bá mú omi tó bómi ṣọ̀tánú yín nìkan tí ò fomi wẹ̀ ló máa pọ̀rọ̀ òdì lórí èmi Àbíkẹ́ ní òní rí ọ̀rọ̀ òdì lórí gbogbo nǹkan tó bá tara ẹ̀ jáde bí ọmọ èyí tó bá yàgàn nínú yín gbogbo nǹkan tó bá ń dùn nínú ayé yín ọ̀rọ̀ òdì tẹ́ sọ abẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí gbogbo nǹkan tó bá ń dùn yín inú ayé yín kò ń ṣe pọ́ṣọ èmi Àbíkẹ́ mo máa ń sọ fún yín pé babaláwo tẹ́yìn gbójúlé ó ti ṣeré lọ sápẹ́lẹ́ oníṣègùn tẹ́yìn fẹ̀yìntì ó ti ṣeré lọ kàlàbá kò má ní kú o Alábíkẹ́ yìí ó ní kú o Tolúlọpẹ́ kò má lè kú o ó kú tì lájà wàláì mo kú tì ní àjà tó bá ń gbọ́ kú dẹ́tì ọmọ oró ó kú tì wàláì tàláì àwọn ọmọ mi kankan òde lè kú ẹ lè gbọ́ yẹ̀pà ẹ lè gbẹ́kún nínú AJ àmọ́ gbogbo yín tẹ́ ń ṣe bí àfi tẹ́ bá ṣe bí lọ́dọ̀ yewé pátá bẹ̀lẹ̀ tí máa gbọ́ ẹkún bẹ́ ṣe ń pe ẹkún yẹn ẹ̀yin lẹ máa gbọ́ èpè máa ń rò kó tó jà ní á lọ síwájú á lọ sẹ́yìn tó bá lọ kiri tó ní pé ibi tẹ́ rán wọn ò ṣe ibi tó wọn yá padà sórí ẹni tó ṣe á wá jà yín jàkújà á jà yín tilétilé yín á jà bí àjà á kó gbogbo nǹkan tó bá mínú ayé yín lọ ṣoríru nuisance wọ kọ́lá wọ shit yẹn ìwọ ọmọ tẹ́kọ̀ ti dójú ti bàbá ẹ̀ ọmọ onídọ̀tí cliffordoji játijàti olóòórùn kò ní yẹ ìjọ tí polodi mú ẹ ò ṣe dúró kán jẹ́gò lórí ìyáláyà ẹ̀ kẹ́jẹ̀ bú ẹ̀ kọ́lá wọlé ṣe bẹ́lẹ̀ yọ ọmọ ta ni ṣe bá rí bó ṣe ń sá lọ́nu mọ́tò let's go let's move she following us obìnrin ló ń lé ẹ̀ ló sọ pé come to me ó ṣe bọ́ta níbi tó dúró sí yẹn kó lọ fèsì polodi tó jóbìnrin kán nu ẹ̀ pa kán fi ẹ́ jófin ṣe bẹ́yìn ilé ẹyọ ọmọ tẹ́ máa lọ máa hit àwọn èèyàn ni àwọn opportunity díẹ̀díẹ̀ tí wọ́n ní ò ṣe bọ́ta kán náà yá ẹ̀ pa torí tó bá ti ń sọ̀rọ̀ irú gẹ́ Àbíkẹ́ yẹn ó envy ta ló envy inú èmi àti ẹ tí ò bá sásábẹ́ ẹ sábọ́ọ̀dù Kọ́láwọlé ò lè rí 50 you need to pretend to be a supporter for you to get 200 viewers or 150. I am not under. Look at the view I've been getting since I started. That's why the fact I'm not making money out of this. Olórí burúkú ọmọ àlè olóṣì ẹlẹ́nu rírùn ọmọ àlè ọmọ bàbá alágbàwọ̀ ìwọ náà ń sọ̀rọ̀ jàtijàti kò ní yẹ̀rùn ẹ̀ mo ráyè ẹ̀mí ìfẹ́ fún ẹ lérò ni mo ṣe dé ẹ lò tí má bá yẹ ẹ̀pọ̀ tán àyà ẹ̀ máa já ni bọ́ mi ìfẹ́ fún ẹ ní èrò wá gbá yìí láti sné èèyàn tèmi gangan láti sné láti òkè ni èèyàn tàbí kẹ́ Jagaban ẹgbẹ́ sídìí wẹ́ jẹ́ kọ́mọ mi kọrin fún yín ohun yẹn ti pọ̀ jọlọ tí bá sọ pé Jagaban níjọ Àbíkẹ́ nílùú London ṣe bí wà ní wọ́n sàṣẹ́ Ọlọ́run
orin yẹn dùn mọ́ mi láti sinẹ́ ló kọ yẹn o ọwọ́ ẹ̀ nìyẹn ẹ ṣáà mọ̀ gbogbo ẹ̀ ní máa play wọ́n ti bá mi kójọ pọ̀ máa dálẹ̀ ẹ ṣáà mọ̀ ẹ̀yin ọmọ mi àwọn èèyàn dúró tàbí Jagaban ní èrò lẹ́yìn tí ìyá yín olórí ibú bá máa kọrin á lóun gbé amara ṣúkú àbí kí ni wèrè ọmọ olóṣì ó sán lórí tó máa ń gbé wá àbí kẹ́ báyìí dídú yẹ mímí tó kúbà ó lò ṣìṣà láwọ̀ orin tí kọ̀lìntì ti kọ fún ẹ ńgbà tó dúró lẹ́yìn stéèjì tó ń jó fún bíi sílíkì játijàti ṣé yẹn ló máa ń jẹ́ kí níka tó máa ṣọwọ́ sí ẹ bá ó dàbó tiẹ̀ ti gbàgbé tíráàkì yẹn ò rántí ẹ̀ mọ́ owó ti dé nǹkan tó ń gùn ẹ̀ ń sìn ti yàtọ̀ àbí ó yẹ kójú tiẹ̀ kò ní yẹ tòkunbọ̀ kò ní yẹ gbogbo òórùn ẹ̀ kò ní yẹ ẹ̀rùn ẹ̀ kò ní yẹ ẹni tó bá kó eléwé àtegbò yẹn èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ ó mọ ẹni tí kò sóhùn lẹ́nu ẹ̀ náà mo sọ tó bá bí ìyá ẹ̀rẹ̀ ká lọ lóyìnbó ibi táwọn ọmọ mi wà mí fẹ́ gbé ẹ lọ sọ́nà jíjíjù tí bá gbé ẹ lọ ságége àbí gbogbo àwọn yẹn mo tún lọ ń fún ẹni mo lọ ń hype ẹ nítorí wọ́n máa pa ẹni lágége lọ́dọ̀ àwọn alágbo òyìnbó wá ńlẹ̀ bí wọ́n lóyìnbó wa jẹ́ kó fọhùn awo sí ẹ kó tiẹ̀ dáhùn jẹ́ gbé ẹ lọ sí lèdì tó wà bí Abẹ́òkúta street ọ̀dọ̀ àwọn ROF ṣoló lórí ibú ni ẹni ká lọ nílògbò lápapá road lọ́dọ̀ àwọn aláwọ̀ pa àwọn oníṣáàkì wá lọ fọhùn ṣèbó máa ń bragi ní òyìnbó ni tán bá bí ẹrẹ ká lọ kí n gbé ẹwà àárín àwọn Ṣínà Àjàyí kó wá lọ dáhùn wèrè ẹ ò mọ nǹkan kan náà empty ló bá dé òfò gidi ló bá dé ò bá nǹkan kan dé rárá àwọn àdúgbò rú àwọn àdúgbò bẹ́ẹ̀ lèmi Àbíkẹ́ dàgbà sí mo mọ nǹkan táwa gbọ́ dàgbà wá ká lọ nírú bẹ́ẹ̀ Ìbàdàn ló gbé náà tá ń kó ẹ àwo lórí burúkú olùwọ́ṣe ló fi bẹ̀rẹ̀ ewé àtegbò wá lọ pàdé àwọn èèyàn gidi tán ṣẹ́wó àbáwọn tán ṣe reform dògbò ni wá lọ wo bọ́n ṣe rí báyé wọ́n ṣe tùbà tó tùṣẹ́ àwọn aláwọ̀ òbílẹ̀ pàápàá kó máa jẹ́ fún wọn wọ́n má ṣe ń pè wá lọ wo wọn dignified people tẹ́kọ̀ tó bá rí wọn tó wà pẹ̀lú ọ̀já wọn wàá júbà àwọn inú ẹ̀ á dùn pé àwọn ìbílẹ̀ gidi rèé àwọn ẹ̀ kò join ní wọn kò ń ṣerú wọn tó máa ń brag lórí Facebook wàá máa rán ẹnu ẹṣẹ́ yánmayànmá àṣìṣe tó ṣe títí tó ti máa lọ ń pe òkú lóru olóṣìṣẹ́ tó lóun òkú wẹ̀ fún ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ o gbogbo àwọn ọ̀rẹ́ náà máa ń sọ pé bí kò máa sọ pé wọ́n ló máa fọ gbogbo òkú tó bá kú láyé wọ́n níjọ́ torí òkú gidi wọ́n níjọ́ yẹn ló lè jáde mọ́ o olóṣì fọ̀kúfọ̀kú ó yẹ kójú tiẹ̀ gbogbo àwọn tó ń bá tí wọ́n jẹ́ yìí orí wọn ẹlẹ́dàá wọn ò ní jẹ́ onísinmi èmi Àbíkẹ́ nìkan kọ́ lọ̀tá ẹ̀ àpọ̀ tó fi ṣe ọ̀tá yìí káàkiri gbogbo àgbáyé ìwọ nìkan lọ̀tá gbogbo àgbáyé ìwọ lọ̀tá ẹ̀ pọ̀ l'Amẹ́ríkà ọ̀tá ẹ̀ pọ̀ London àwọn enemies kí ló máa ń pè wọ́n àwọn haters kí ló ń hate lára rú ẹ̀ kò sẹ́ni tó fẹ́ bá rú ẹ̀ ṣe náà onídọ̀tí ni ẹ́ gbogbo àwọn ọmọ ọlọ́mọ innocent people ló máa gbé wọn ló lọ gbé wọn síbẹ̀ kí ni Rónkẹ́ ìyáláyà wọn náà ṣe fún ẹ kí ni Pastor Dami ṣe fún ẹ ìyá ní kí ọ̀rẹ́ tó wà ní Dublin ṣó mọ nǹkan tó ṣe fún ọmọ ẹ̀ ó ti ń ṣe kàbọ̀ ọjọ́ ti pẹ́ tó máa béèrè owó lọ́wọ́ àwọn èèyàn pé iye báyìí ló máa gbà láti lọ fi yọ blọ́ọ̀gì yẹn kò ní yẹ ẹ̀ràn ẹ̀ tó bá blọ́ọ̀gì wa mọ́ blọ́ọ̀gì ẹ̀ ò tàmọ́ elébi ni blọ́ọ̀gì ẹ̀ nobody cares about it anymore ó bá báwọn èèyàn ṣe máa gbé wọn kọ́ ẹ̀ báyìí wàrà alẹ́ ẹ̀ olóṣèlú ó ti gbé yẹn náà jọ ọ̀rọ̀ nǹkan míì ni mo bá wá wọn ọ̀run ẹ mọ́ ò wà relevant mọ́ rárá blọ́ọ̀gì ò wà relevant játijàti tí Rútínkẹ́ ṣíṣe kò wà relevant ọmọ Ìbàdàn òfò yín kò wà relevant ẹ ní ayé ẹ̀yin lọ kọ́ ọmọ ayé bó ṣe máa blog yín ẹ ti blog ẹ ti bà tàwọn èèyàn jẹ́ débì kan time àwọn AJ team lélẹ̀ you are enemy of progress by all means Tokunbo enemy of progress ni ẹ you've been doing it and it's high time tó yẹ kó ti ọwọ́ ọmọ ẹ bá ṣọ o ti blog àwọn ọmọ àwọn prominent people àwọn delectable Nigerians àwọn èèyàn tẹ́pọ̀ àwọn tó bí wọ́n fi landmark gidi lẹ̀ wọ́n fi legacy gidi lẹ̀ kò ṣe irú àwọn títí ẹ o tí kò yẹ kó lọ fi ọwọ́ kọdà wọn lójú o ti lọ fọwọ́ kọdà wọn lójú o ti lọ ṣìṣe ń bẹ̀ àṣìṣe ti bá ẹ̀ okay tell the truth say follow ọmọ ayé 23-24 on IG follow ọmọ ayé 111 on IG wọ́n ní kẹ́ máa follow ọmọ ayé 23-24 follow ọmọ ayé 111 fake goddess ó tún ti bẹ́ mọ́ prophet Ọ̀ṣọ́mọ Ọlábísí kan ní Manchester recently ṣéyàn kan wà tí o lè bẹ́ mọ́ goddess Esther fake goddess ayé àtijọ́
kò ní yẹ ó tà mọ́ kí ni woman ẹ̀ Ọlábísí Ọ̀ṣọ́mọ yẹn náà ṣe fún ẹ ó ń rọ́rọ̀ sọ tó bá máa pick on àwọn èèyàn Naomi gangan ni yálàyà blogger lọ́wọ́ yìí wàá gba ìbí ní ọmọ ìyá Jésù yes wàá bú àwọn parent Naomi kò sí nǹkan tó kì í fi wọ́n wé wàá ní ìyá Naomi bàbá Naomi ọmọ tí nǹkan kan ò bá ti bí ó máa ń fi ìyá àwọn èèyàn wọ́n sì ó rí pé mi ò dédé pick àwọn èèyàn tí má bú ìyá ẹ̀ máa bú ìyá alájà búkì máa bú ìyá alájà rù piano gbogbo ẹ̀yin tẹ́ṣẹ̀ mí nìkan you don't see me pick on people here and there àmọ́ ngbà tí last year kó tó kọ́ wa láti máa ṣe ṣùgbọ́n kó wọ́n máa mú ìyá bàbá àyà àti bàbá Naomi ìyá àti bàbá Infinity tẹ́kun wọ́n lè bí yàrá ìyá ẹ̀wọ́ àti Infinity ní sẹ́ẹ̀tì náà wà á bú bàbá oníṣòbàtà ṣé sóbàtà ẹ jẹ mọ́ kò jẹ mọ́ àwọn ẹlẹ́sìn tó rí wọ́n ti yí tí wọ́n ní depression tó fẹ́ fi ẹ́ relieve nǹkan tó ń já wọn lọ́pọlọ jẹ àwọn náà máa wá ṣe sí àwọn àṣàbí má àwọn àṣàbí ìjọ tí mo bá gbogbo wọn gbàdúrà gbogbo ẹ̀yin ọmọ ewé ẹ gbọ́ side bí pé a ní ẹni bí Tòkunbọ̀ ọ̀run àgbẹ̀ tí gbogbo ọmọ tó bá tẹ bá bí láyé yín àwọn ọmọ yín obìnrin wọ́n á ní èèyàn bí Tòkunbọ̀ àṣàbí Esther Abọ́dẹrìn wọ́n á ní ìyá ọkọ àwọn ọmọ yín wọ́n á ní Tòkunbọ̀ àṣàbí Esther Abọ́dẹrìn wọ́n á ní ìyá ìyàwó eléni nìní sísọ pé mọ́mì nice ẹ jẹ́ ká fi mọ́mì gbàdúrà sísí yín aláṣàbí ẹ jẹ́ ká fi gbàdúrà fún gbogbo ọmọ tó tinú yín jáde kọ́ máa ṣàgbákò orú ẹ̀ gbogbo bí tán bá dé káwọn ọmọ yín má ṣe kọ́ máa kàn máa rìn lọ kọ́ dẹ̀ pàdé ìyá kan kó dẹ̀ pick on them kó pè wọ́n ní ó ní HIV kó ní wọ́n ní kidney problem gbogbo èèyàn láyé yìí ní Tòkunbọ̀ máa sọ pé ẹ ó ní diabetes ó ní cancer ìyálà ìyá ẹ̀wọ̀ ò ní cancer ọmọ ẹtí náà tó ń dédé gbẹkú láì ṣe pé ó mu gbó ó dẹ̀ mu gbó ni kò ní cancer owó rẹ̀ kó tó búyàn ilé nìyàn máa ń wò wà ọmọ tó ti ara ẹ̀ jáde wò wọ́n náà kó tó búyàn irú ẹ̀kọ́ ló máa búyàn owó ẹ̀ gidi gan ni kò sí nǹkan kan tó wà ní láìfẹ́ tó ṣe emulate honestly gbogbo àwọn èèyàn tẹ́ máa ń bú pátá àti gbogbo àwọn wèrè tó kójọ Làfúnkì náà máa ń sọ pé olórí burúkú nìyá yìí ó máa ń gbé ẹṣẹ́ pé gángbà ẹ̀ pé woman yóò ní life kó tó di pé wá ba ayé ẹ̀jẹ̀ lọ́dọ̀ yín ìgbà tí Làfúnkì wà pẹ̀lú ọmọ ayé have you seen her pick on people here and there why because we don't do it ó ṣe jẹ́ pé ìgbà tí Làfúnkì join yẹn ló di rádaràda ìgbà yẹn ló máa ń tú àṣírí àwọn èèyàn o ìgbà yẹn ló bẹ̀ sí ní tú àṣírí gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ bó ṣe mú ró ilé l'Amẹ́ríkà ló mú tán ló di tug ìgbà tó máa ń wà pẹ̀lú wa ó mọ̀ pé àwọn kankan wà tàbí kẹ́ ò ní gbà she will not dare it but the moment she joined your team ó mọ̀ nǹkan tó ṣe ni check ara ẹ̀ náà check ara ẹ̀ ó bá yé Làfúnkì jẹ́ ni ó wá di ọmọ ọ̀tá sí gbòòrò ó di èèyàn játijàti èèyàn rádaràda sí gbòòrò òun ló máa parọ́ pé òun rí K1 lánàá òun ló máa gbé K1 ló máa lọ bú wọn níjọ́ kejì ara máa ń tago wá di játijàti ìgbà táwọn Ṣadé àti Eyínjẹsẹ̀ join ní ẹgbà yẹn láyé wọn bàjẹ́ gbogbo ìgbà tó ṣì ń bẹ́mi Àbíkẹ́jà àti kan máa ń wò wọ́n ayé wọn má ṣì dá orí wọn ṣe ń ṣàṣìṣe tó wọ́n ń ṣe ẹ̀sìn ní orí social media torí wọ́n wà nínú tíìmù ẹ̀ kò sẹ́ni tó bẹ́ẹ̀ tó tí wọ́n ní ṣe ẹ̀sìn kò sẹ́ni tó fara pa ẹ tí wọ́n ní ṣe ẹ̀sìn torí inú ẹ̀ ò dùn sí nǹkan rere Tòkunbọ̀ àṣàbí gbogbo ayé ni ọ̀tá ẹ̀ ó dàbí ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì tó ń gbénú gi mọ̀gìdì ara bó ṣe ríre bí hẹ́pù bí mọ́nsígọ̀ ayé ìjọsìn ló bá ní ẹ̀wẹ́ fi ìyá yín wà wá ó tiẹ̀ ń sọ yẹn mọ́ ẹgbẹ́ ìyá yín jáde kẹfí wọn wá ìjọ torí ìyá polodi age mate yẹ ẹrù ọba ẹ. She's beautiful, Mommy Adebisi at 56. Look at her skin. Wo bí màmá ṣe ń sọ̀rọ̀. Abíamọ gidi, abíamọ tòótọ́ ni ẹ tó gbọ́ pé yàn kan ṣépè fọ́mọ òun. Tó bínú wá gbé fún ẹ padà pé kò ní dáa fún ẹ. Ìwọ wèrè wo ló ń gbọ́ mọ òun ṣépè tó tú ọjà. Tínú bá bí abíamọ gidi ó máa ń tú ọjà lẹ́jà ni. Ta ló sọ pé òun ò mọ̀ pé ọdún kan mi ìkúnlẹ̀ mi, ó ń ro mi ó ń ta mí. Tó ló fẹ́ sọ̀rọ̀ òdì sínú ayé ọmọ mi ọ̀rọ̀ òdì yẹn kó padà sínú ayé gbogbo nǹkan tó bá tara ẹ̀ jáde àtòun fúnra rẹ̀ òun ni Mommy Adebisi asáré wá ṣe fún ẹ back to sender tó strong ẹ asọ̀tọ̀ náà ní ṣẹ́rẹ́ nìkan kan náà máa lù léyìn lórí wọ́n sì máa gbé àgọ́ eégún gan wá bá ẹ life and direct gbogbo àwọn dúkokò tó máa ń dúkokò ìlú òyìnbó ló ti máa ń ṣe ẹ wàá bú aláwọ̀ wàá bú kinní kan lọ́wọ́ lọ bú wọn
ká lọ lẹ́sà òkè ká lọ lóńdó ká lọ láwọn ìlú yẹn tápà wá lọ bú wọn lẹ́kọ̀ọ́ jọ ọmọ yẹn bú wá lọ bú wọn wọ́n wó ṣàtàjẹ́ lórí Google ayé ẹ̀ ò ní dá ká lọ ládùúgbò ṣàtàjẹ́ gan kó wá lọ fẹnu kọ̀ọ̀kan ràn ìyá ẹ̀ ń ṣe wàá kú kó tó kú sára ni yamayama tó ń ṣe ìlú òyìnbó ló ti ń ṣe wọn bí ìyá ẹ̀rẹ́ kó wá lọ́dọ̀ wọn lẹ́kọ̀ọ́ wàá kú tán ni wá lọ́dọ̀ wò ìwọ mọ́ṣẹ́ wà Jagaban kò ní yẹ Jagaban gan tó lóun fẹ́ mọ́ṣọ́ dà lẹ́ni ẹ̀yin akẹ́yẹ́ ọkọ̀ àjẹ́sí of ẹ̀sìbẹ̀rẹ̀sẹ̀rù àwùgàgàgàwù ayé ìyá ẹ̀ tó bá tún ṣọwọ́ báyìí máa jẹ́ kó furuufú mú ọwọ́ ẹ̀ yẹn síbi tó ṣe gúgù yẹn sí báyìí ọwọ́ ẹ̀ agan síbẹ̀ wàá dèrè ni wọ́n bá fún àwọn ohun òdì sínú ayé ẹ̀ ó má dèrè ni wàá ṣàn lọ bí lọ́ọ̀tì tó diyọ̀ àwọn tó lágbára tán sì ń fọ́n ohun òdì sínú ayé àwọn èèyàn wọ́n sì pọ̀ dànù ní Nàìjíríà gbogbo játijàti tó ń ṣe ibi ló mọ sí ìwọ náà ní wá sẹ́kọ̀ọ́ ìgbà táyé ò ní bàjẹ́ ṣáwọn ọmọ mi òtòkòtò tán lọ ń gbéyàn sábẹ́lẹ̀ àwọn kidnapper ò rí bí tán kọ́lé sí lábẹ́lẹ̀ ni wọ́n á jẹ ìyá ẹ̀ tán wọ́n á jẹ ẹrun pátápátá wọ́n yóò tẹ̀ orí àwọn oògùn tán fi ń náà yàn sí tíyàn ń gbẹ́kú lóòrò tán fi ń kidnap nílùú àlọ́ṣẹ́nu yamayama ìṣẹ́ tí lóògùn ẹ tán máa fi ní ìṣẹ́ tó ní rántí mọ́ bóyá o ti gbé ìlú òyìnbó rí ìwọ náà ò ní fẹ́ wá sẹ́kọ̀ọ́ náà o ò ní fẹ́ wá sẹ́kọ̀ọ́ nígbà tó ní fẹ́ kú tán wá ibi tó wà tó ti wá protection tó ti fi wèrè jẹ tó sọ pé o mọ nǹkan tó ṣe òun náà ló ti lè máa ṣe àánú ẹ lọ́ọ̀yà tó ń isolate rẹ̀ pẹ̀lú ẹ tó ń associate rẹ̀ pẹ̀lú ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta mo wọ ẹni yẹn báyìí pé are you actually a lawyer àwọn tó bá mọ òfin tán ní làákàyè wọn ní báyìí ṣe rárá tọ́wọ́ gbogbo èèyàn tó ti slander pé ìwọ nìkan you have more than 100 victims wọ́n á sọ́rí fún ayé ẹ̀ can't you find something better to do èmi Àbíkẹ́ orí pé bí ṣe ń jáde lójoojúmọ́ ìwọ nìkan ni mo máa wá tẹ̀lé pẹ̀lú àwọn olórí burúkú tó so mọ́ ẹ̀ ó lè gbọ́kọ̀ rí mi pé mo lọ déédéé múyàn kan àwọn ló ń bá gẹ̀ kan jà ní South East ó ń bá gẹ̀ kan jà tí mi ò mọ̀ wọ́n rí kí n tèmi no mo ní làákàyè mo ní dignity àti prestige pride mi tí mo fẹ́ protect jùlọ bó ṣe orí àwọn wèrè tó so mọ́ ẹ àwọn ọmọ jálajàlá tí nǹkan kan òbí tí wọ́n ráwọn òbí wọn tọ́jú yẹn àwọn yẹn ò definitely máa jọ lọ́lẹ̀ ni well you don't see me kí n bẹ́ mọ́lẹ̀ kí n bẹ́ mọ́tọ̀ ń bẹ́ you don't see Kudirat gbogbo àwọn tó wà nù tíìmù mi àwọn ọ̀kàwé tán nílà káyé ò lè rí wọn kán máa bẹ́ mọ́yàn káàkiri wọn bẹ́ mọ́yàn èèyàn mélòó ni yèyé Kudirat ti bá ṣọ̀tà rí lórí social media ó dé èèyàn mélòó torí náà omi tó bẹ́ mọ́ ìwọ nìkan náà ni gbogbo èèyàn kì í da lójú ẹ̀ onílé ò da ará ọ̀nà ò da àwọn ẹbí ẹ̀ gan ò da ó yẹ kójú tì ẹ́ ó yẹ kí ojú tí ẹ kó lọ pokùn so kó lọ mú oògùn kó dẹ̀ para ẹ gbogbo àwọn tó wà ní tíìmù ẹ tá máa sọ fún ẹ pé mami ọmọ Àbíkẹ́ yẹn mo máa wo gbogbo yín pé wọ́n máa tì ẹ́ dé kò tó kú ni abánidá kò ń bá ní débẹ̀ abánidébẹ̀ míì kò ń bá ní dá sí tó bá ti dẹnu ọ̀nà ló máa yí padà òun ló dífá fún bẹ́ẹ̀dẹ̀ tó ṣe l'Amẹ́ríkà money mania ò rí èèyàn 80 láti wá sí pàtí ẹ̀ kan welcome ẹ̀ l'Amẹ́ríkà àwọn míì ti pera wọn sẹ́yìn pé wo mi ò lọ yẹ̀yẹ́ ara mi o ìyá tó ní ká lọ́bẹ̀ ti di èyí jọ torí Ọlọ́run má lọ yẹ̀yẹ́ mi mi fẹ́ bára mi lórí blọ́ọ̀gì lọ́la mi ìmọ̀ ìyá yìí rí o ìyá yìí ṣèkà gidi gan fáwọn èèyàn wọ́n sá fún ẹni òyì kó ẹgbà tó fẹ́ wọ ẹnu ẹ̀ràn ọ̀lù torí pé èrò dà ẹ̀dẹ̀ lọ gba ọ̀lù skúlù èrò tó 100 ó wá dàbí kò bẹ́yẹ lérẹ́ kò bóòjò rẹ̀ kò lọ́rẹ̀ẹ́ kò lọ́rẹ̀ẹ́ kankan kò lẹ́bí bí ẹyẹ Ráfẹ́lì ṣóí ló dá wà kan tó ṣe ṣubú nìyẹn tó sojú délẹ̀ lẹ́nu ọ̀nà bad omen ó ṣubú náà ní Shoreditch hotel nígbà tó fẹ́ ṣe birthday títí London náà ṣubú ṣeré náà gbélé ẹ lọ́wọ́ ìyàwó èrè ṣubú ṣeré náà fi ń bẹ ṣeré lọ́wọ́ ẹ̀kọ́ gbogbo ọjọ́ nǹkan ẹyẹ ló máa sojú délẹ̀ ló máa dẹ ní àbùkù bó ṣe ṣubú l'Amẹ́ríkà ṣèbí ṣe ni là fún kí n pa àwọn security pé kí everybody máa dá fóònù jọ so wọn ní rìkọ́ọ̀dù bẹ̀yẹn gbogbo ẹ̀ náà ló ti já sí wa lọ́wọ́ gbẹ̀yìn àwọn èèyàn ti pè wá pé ìgbà tí ìyá wọn fẹ́ wọlé ṣe ló ṣubú ní ẹnu ọ̀nà wọ́n tún fi fídíò yẹn wọ̀n mi ìjẹ́yàn bíi titi àwọn kọ́kọ́ òun relevant sí mi kí wọ́n máa gbé yẹn wọ́n kàn dá wọn lóhùn pé lórí burúkú bá dome pé ìgbà tí wà nú ẹ̀ ò dáa
You are not at peace with all mankind. Everybody lọ́tá ẹ. Àwọn tó lè manipulate, àwọn ló kó jọ around you. Àtàwọn ìka èèyàn tó fẹ́ use ẹ láti bá àwọn ọ̀rẹ́ wọn tó ti bá jà tipẹ́ bá ọkọ wọn bá yàwó wọn jà, àwọn ló wá sá sí abẹ́ ẹ. Gbogbo obìnrin tó bá ti kọ́kọ́lẹ̀ tí wọ́n fẹ́ spite ọkọ wọn, abẹ́ ẹ náà máa ń sá wá. Abẹ́ ẹ ni ó yẹ kójú tì ẹ́, ó ṣe role model. Tó bá jẹ́ role model ni wọ́n ṣùrùkù, wọ́n gbá tì ẹ́ níjọ́ nǹkan ẹ̀yẹ. Àwọn tó yẹ kán gbéra ru London kan tẹ̀lé ó yẹ kán tó 20 minimum with the kind of crowd tó sọ pé òun pull. Minimum of 20 la expect kó tẹ̀lé dé America. Ìyá olówó ọdún kan tó lóhun ò ní jẹ́ kára àdúgbò gbádùn, wọ́n ní kó ṣayé jẹ́jẹ́. Tókunbọ̀ ò bá ṣayé jẹ́jẹ́ kó jẹ́ kára àdúgbò gbádùn, ò bá ṣayé jẹ́jẹ́. Ṣayé jẹ́jẹ́ jẹ́ káwọn èèyàn sùn. Kán fẹ̀dọ̀ lórí òróró. You got nothing, you're so empty. Nothing, virtually nothing, Loni. Oh, ni good sense of dressing. Appearance wise, you are zero. Oh, ni any good presentation. Oh, moroso. Oh, ni manners. Oh, also we are totally uncultured. Seriously, one more kan tó bí ẹ ò tó ere. Mo bá tó ere bó bá bojú wẹ̀yìn pé sister ẹ fún mi wà lórí line. Kò yẹ kó ṣe ká tó ló mọ̀ kó máa gbé sister ẹ fún mi ṣe pé gbẹ̀yìn ni. Ayé ẹ ò ní dá. Ọ̀run àwọn tó bí ẹ ò ní sun. Esther Àṣàbí ọmọ Fóyèké Abọ́dẹrìn. Ó ń ṣe ìyá gidi má wò mí tó bá wà lórí line, mo máa sọ fún ojú kòró kan ò kí ń pa kan jẹ. Bẹ́ẹ̀ ni àwọn ẹyẹ Kilimanjaro náà máa fi fún àtòrú ẹ, wọ́n máa fi jẹ gbẹ̀yìn. Àṣírí ni mo gé fún ẹ̀yin. Ó ń ṣe ìyá gidi. Ìjọ tó má ti bẹ́ ètò reputation ẹni yẹn máa bàjẹ́ ni. Sórí lọ́yà Tókunbọ̀ àbí kí lórúkọ woman yẹn, I've known now on Woodley Street long ago. Kò sẹ́ni tó sọ̀rọ̀ òdì sí rí. Ó ra máa ń lọ́lọ́ ẹ̀kọ́, kò sẹ́ni tó mọ̀ tó yẹn. Ìjọ tó ti wá di pé àwọn èèyàn pè lọ́mọ ewé tí mò ń gbọ́ ògbórú mọ̀. Ó máa lose reputation, ẹni tó bá ti so mọ́ ẹ máa lose reputation wọn. Seriously. Career tó bá ti build for years, the moment tó bá ti so mọ́ ẹ, ẹni yẹn ti bàjẹ́. Seriously, ó ń ṣe ẹni tí yàn so mọ́. Àwọn títí wọ́n ti bàjẹ́ rú Kọ́ládé tí olórí obìnrin Kọ́lá wọlé àbí kí ló pé olórí burúkú àti Zéjì tó ti ní ìyàwó mẹ́rin, ọmọ mẹ́rin tó ń bímọ kiri. Irú yẹn tó lè wà sásá bẹ́ẹ̀. Ayé tó ń jà, ogun ayé tó ń tẹ̀lé, ó tó kó máa ṣìṣe ní orí social media. I've never even have to respond back to him. Ó yẹ káwọn èèyàn bí pé Àbíkẹ́ tí wà tó ní wárápá kó am shitty. Tẹ́ ń bá jà kò dá yín lóhùn rí pé ṣé wà all right. Mi fẹ́ dá wọn torí mi sí ní level yín. Seriously. Kò tó ayé tán gbẹ́lẹ̀ fún ọ Tókunbọ̀ ó ti kó sí tó ó ti jì sí, in case you don't know. Ó ṣe bẹ̀rẹ̀ ní o. Wà á fẹ́ kú ó bó ètò sórí bragging ẹ̀yẹn kò sẹ́ni tí ó àwọn èèyàn máa wá wú ẹ̀ pé ìyá wèrè ó ti bẹ̀rẹ̀ wèrè kó máa jábọ́ kó máa parọ́ wà máa fọ́kara fọ́kòrò bí ẹ pé èèyàn kan mọ bàbá ẹ̀ rí bí ẹ pé èèyàn kan mọ ìyá ẹ̀ rí kò sẹ́ni tó mọ ìyá ẹ̀ wọn mọ bàbá ẹ̀ wà pariwo títí àwọn Abọ́dẹrìn Vanguard ó yẹ kán ti gbé sórí ẹ̀ sínú Vanguard àbí Punch pé wọ́n ń bú wa o wọ́n ń bú ọmọ bàbá olówó ẹ jẹ́ ká kọ story yẹn pé ẹ yé pé bẹ́ẹ̀ o kán debunk nǹkan táwa sọ pé she is actually Abọ́dẹrìn gbogbo wọn ò sẹ́ni tó mú ẹ àwọn tó máa tàn ẹ́ pa lọ́dọ̀ ẹ. Wọ́n ní owó ẹ náà ń sá ẹ mọ̀ tó bá ní wọ́n sàmọ́ sound good. Ó ń tàn ẹ ní owó ẹ náà ń sá ẹ mọ̀ àpò ẹ náà ń sá ẹ mọ̀ má jẹ́ kí wọ́n tiẹ̀ pa ó wọ́n á tiẹ̀ pa wọ kòtò. Ọlọ́run pàṣẹ ló kọ́ wọ́n á tiẹ̀ wọnú kòtò wá kú dànù báyìí àádọ́rùn mọ̀ ló máa jẹ́ wàá wá bojú wẹ̀yìn báyìí pé ẹ̀yin followers fancy dà wọ́n ní wo mọ́mì ẹ má bínú àti fẹ́ lọ continue life wa mọ̀ pé ibi tó máa já sí nìyẹn fún yín ìkà tó ṣe ló máa kà ẹ́ gẹ́rẹ́gẹ́ àwọn tó so mọ́ ẹ náà ìkà wọn á kà wọ́n gbogbo yẹn make sense ìrù piano tó bá wo bóun ṣe rìn wọnú drama yìí ó yẹ kó mọ̀ pé òun ò make sense èmi kan mo ní kí ìyá ẹ̀ travel 1 million miles wá bẹ̀ èmi Àbíkẹ́ ní London conscience ẹ̀ prick ẹni and she's also a fucking liar. She lied that her mother instigated her to come. Báwo ni yẹ́ ṣe máa persuade wá bẹ̀bẹ̀ tó wá dé lẹ́ǹkejì àṣẹ torí ọmọkùnrin bí yìí tó wà l'Amẹ́ríkà ni. Torí yẹn sọ pé tó bá lọ stop ogo social media mess yìí
kò count òun out of this relationship. Òun ló wá sọ bọ́ta padà pé tí n bá fẹ́ married man ńkọ́ ó ti ẹ̀ lè rí fẹ́ gbà tíyàwó òṣì ilẹ̀ fún ẹ kó fẹ́. Àṣírí gbogbo yín máa ń tú ẹ ní tí parọ́ kan jiyàn àṣírí yín á dẹ̀ tú wọ́í. Ẹ wá fi kan rẹ̀ wá sórí social media ẹ wá máa bẹ́ mọ́lẹ̀ bẹ́ mọ́tọ̀hún bú Naomi bú Infinity bú Yeye Kudi bú everybody bú Godwill wà ní orí Facebook. She prays for everyone. She presents a spiritual session, prayer session to everybody that needs it on social media, on Facebook. Until you as a bud chase that out. Why? Because you wanted to be known alone. Ìwọ nìkan ló fẹ́ káyé mọ̀ ẹ́. Èmi Àbíkẹ́ ò wá rewé àtegbò. So kí ló dé tó lè ṣe nǹkan ẹ kò jẹ́ kémi náà ṣe ti tèmi. Mi ò rewé mi ò dẹ̀ ta ewé. Kí ló dé tó ṣe fi Yeye Kudi lẹ̀ kó ṣe nǹkan ẹ. O ṣe fi Dúpẹ́ Godwill lẹ̀ kó ṣe nǹkan ẹ. O ṣe fi Naomi lẹ̀ kó ṣe nǹkan ẹ. Detola Duke Sweetest has been a blogger ever since. Kí ló dé tó fi lẹ̀ kó ní peace lórí social media. Àfiwọ́ nìkan. Ó yàtá ló ní lára, ìwọ gangan ló ní lára. Tó bá ní onílára o, òjòwú o, ìka o. Ó yẹ kó fi tìkọ́ra orí ẹ̀ bí orí èpù bí orí àgbọ̀rí kò ní kò dáhùn kò rú àdáhùn ni. Ó ní orúkọ méjì ju ìlara lọ. Owú kò jowú àwọn ọmọ lẹ́yìn ẹ̀ títí kò kórìíra wọn láì nídìí. Ó fẹ́ kẹ́ni kankan dàgbà. No wonder tó fi jayé àwọn ọmọ ẹ̀ máyé. Ó present oríire táwọn ọmọ ẹ̀ ṣe rí fún gbogbo ayé. Ìwọ ló ń kọ́ kíní kan fẹ́ celebrate nǹkan ní church. Oríire wo làwọn ọmọ ẹ̀ ṣe. Òbú Naomi pé kó wọṣọ lọ́yà ìjọ́ wo làwọn ọmọ títí ẹ̀ wọṣọ graduation. Àwọn ọmọ ẹ̀ yẹ kán ti wọṣọ graduation pa. Wọ́n kíkì ní mọ́lẹ̀ wọ́n fún lóyún ọkọ kú mọ́ lórí pi. Ó tún fẹ́ ọkọ kejì yẹn tún jálẹ̀. Ṣé wọn ò lọ school ni? Wọn ò lọ college, wọn ò ṣe graduation wọ college. Wọn ò ṣe tán college, wọn ò lọ university. Oh really? Ó yẹ kójú tì ẹ́. Ọmọ ẹ̀ tó rí mọ́gìdì bí ẹrú Togo. Ṣé bó yẹ ó parọ́ pé model ni? Torí àmọ́ stature táwọn model máa ń ní. Ìkọ̀kọ̀ láwọn ọmọ ẹ̀ ò ṣoríire ní kó present it to the world. Àfi kó máa jà kiri kó máa túlé kó máa sọ story ayé everybody lórí social media. Ìwọ ló máa bá gbogbo ayé jà. Àwọn wèrè follower ẹ̀ wọ́n sọ fún ẹni pé okay Àbíkẹ́ Jagaban ò dá kí ni gbogbo àwọn tó kù wọ̀nyí tó kàlẹ̀ kí ni wọ́n ṣe fún ẹ káàkiri àgbáyé. Àrí ẹnujọ́ mẹ́ta tó sọ wọn tún bá kú ẹwà ó máa dó mi ni. You don't do that to people. Yẹ kí yẹn fokó fọ́ etí ẹ̀ náà oko tó bá gùn tó bá fi fọ́ etí ẹ̀ wàlà á cross mark ojú ẹni tó bá ṣe ń wú náà máa rí pé oko ló fọ́ ẹ létí torí ó máa lépọ̀n ní ṣèpò oko jáde ni. Wọ́n á yọ ìlà yẹn tì ní ẹ̀kẹ́ ẹ̀. Kán má fi oko gbá etí èèyàn àbí kán fọyàn fọ́ etí èèyàn ṣèdájọ́ ọwọ́ fún yàn. Ó máa ń bad gan ni. Ó máa bad gidi gan. Ó yẹ kí ìyálà ìyá ẹ̀ kó máa gbé ṣèpò oko kiri ni tó máa fi cross face ẹ̀ bí tó ti fi fọ́ etí ẹ̀. Torí oko ọ̀túnba tó lógùn nàgbọ̀nàgbọ̀n yẹn ó yẹ kó fi ṣe kòbókò ní kókó bu ẹ̀ wàhálà kọ́ máa rí pé olórí ibú ẹ̀ bí tó ti ń threatening kiri náà ti fokó dáṣẹ̀ rí ẹni wọn ní fi dáǹdì ó wọn kó bu ẹ̀ wáì àwọn kó gígùn wọ́n tí ẹ bá ẹnìyẹn kà á yẹ ó fẹ́ máa control life everybody ó fẹ́ mú ilé kó búlì ẹ̀ kó sá wọlé kó mú láti sinẹ́ kó búlì ẹ̀ kó sá wọlé kó mú ìwà kígbadé kó búlì ẹ̀ ele ìjáde lẹ́nu kó búlì ẹ̀ ó fẹ́ rí gbogbo wọn ìyá olórí burúkú kí ló ń tà táwa wá fẹ́ rà kí ló ń tà táyé fẹ́ rà àwọn òrò agbójẹ̀dí ò ṣe mí náà obomi ò dẹ̀ lanú lẹ̀ débi pé mo fẹ́ wá ra pussy tightener àwọn olórí burúkú tí wọ́n ti finish àwọn tó bá ní kán fi akarodo rọrí àwọn àjọ̀nú máa dé lóru wá bá wọn àwọn ló lè máa àwọn tó ń scammer wash àwọn yẹn ló lè máa sẹ́rí mọ́ orú èmi Àbíkẹ́ kọ́nà àwọn tíìmù mi dẹ̀ smart àwa smart ju gbogbo ká lọ máa sẹ́rí mọ́ kọ́ má fi wàzó gbà dọ́là lọ́wọ́ mi Àbíkẹ́ mò ń ṣọmọ bẹ́ẹ̀ nígboro ó lè fi wàzó gbà dọ́là lọ́wọ́ èmi Àbíkẹ́ àwọn tíìmù mi tó kù gan smart ju kó fi wàzó gbà dọ́là lọ́wọ́ wa lọ wàláì we are too smart ogbe ewé wèrè tó ń ta ewé ẹ̀kọ́ tó ń lọ tó lọ́gún sínú ke wèrè tékèwé tó lọ́ fi síbí wọn fáwọn èèyàn orí mi ò mà ní jẹ́ kán lọ yẹ̀pẹ̀ kan tó fi síbí wọn yẹ̀pẹ̀ yẹn fún mi ní títà nígbà tẹ́pọ̀ fẹ́ náà ń bu yẹ̀pẹ̀ òkun bẹ̀ yẹn tí máa sọ dá sí tí máa lọ gbọ́n gbogbo ẹ̀ wá ní south end yálà ìyá ẹ̀ tí máa ti kádùn red blue
pupa bọnú ẹ̀ white má lọ ra pound shop olóṣì àwa ló ń gbé mọ́ra ni wọ́n ló ń ṣe wèrè lóníwọ̀ wòlíì káyẹ́ ìwọ wòlíì lórí tèmi ara ẹ̀ sínú ṣọ́ọ̀ṣì ṣẹlẹ̀ ló di pé wọ́n lé ẹ kúrò nílé ẹlẹ́lẹ́yà ni bó ṣe ń jà ṣọ́ọ̀ṣì ló ń jà mọ́ṣáláṣí ó mẹ̀sìn tó fẹ́ sìn bó ṣe ń pa àlùjàbáàrò ló ń sọ nípa ti Jésù ọba tó pè mí rán níṣẹ́ tá ń pe wèrè ẹ ránṣẹ́ mú lógò ibi tí Jésù ti pè ẹ́ wá lọ mú lẹ́tà tí Jésù fi pè ẹ́ wá kà á yẹ Jésù wo ló pè ẹ́ àwa máa hàn tí Jésù pè gangan àbó ṣí èrè ni ó ní pé màmá bọ̀bẹ̀ màmá fọyà lọ́jọ́ rẹ̀ ó gbọ́ ni àwọn tèmi tó ń gbóhùn Jésù gangan máa ń rìkọ́dù ohùn Jésù ni torí wàá máa gbọ́ bí ríngì tó ní wàá máa tún gbọ́ lójú oorun ẹ wèrè yẹn olóṣì ò gbóhùn Jésù rí Jésù ò pè é rárá ọba tó rán mi níṣẹ́ òràn ọmọ níṣẹ́ fàyọ̀tì tó bá jẹ́ òun ló pè mí ó ti jẹ́ èpè sórí ara ẹ torí Jésù ò pè é rí ó ti wọ́n gbogbo ara ẹ Jésù ò kì í pè ká ìkànnì ẹ̀ ibo lọ́lọ́run ṣe máa pè ó yá wèrè ni ó máa fèmí Àbíkẹ́ Tolúlọpẹ́ là á lọ pè wọ ìyálàyà ẹ̀ á fàwọn onínúure bíi Kúdílé á lọ pè wọ Jésù ò lè pè é wèrè yé create voice Jésù fúnra ẹ̀ àbó yá wèrè ni because ó wà mental ó wà deluded so bóyá inú orí ara ẹ̀ ló ń create ó ń develop voice Jésù ó ti mọ ohun tó máa fi ń ṣeré kíní fún wa ní ṣọ́ọ̀ṣì kékeré tó máa ní Jesus sọ pé come sit down Matthew sit down I am your father the father of the ayé ò ní dá bó ṣe ń fọ́ọ̀mù fún wa lórí Facebook yẹn Jésù wo ló pè ẹ́ ẹ̀yin ọmọ mi wèrè mà níyà yìí olórí burúkú kẹ mi máa tẹ́ fẹ́ máa gbóhùn ẹ̀ kó máa ní Jésù ń pè òun pé Jésù ṣe máa pè ká èpè ló máa pa ẹ́ bó ṣe parọ́ mọ́ Jésù yẹn Jésù ò lè pè ẹ́ rárá lọ tírèsì ohun tó gbọ́ padà Lucifer ló pè ẹ́ èṣù pè ẹ́ èṣù tó kún bọ̀ ká yẹ àbó ṣí èrè ni ó fẹ́ lọ máa fi amplifier lọ máa develop ohun Jésù nínú ọpọlọ ẹ̀ àbó lórí burúkú ni ẹ́ ìwọ fẹ́ lọ máa gbé ohun Jésù kó máa fi amplifier develop ohun kó máa ní Jésù ló pè ẹ́ olóṣì òpùrọ̀ ìyá jàtijàti Naomi ni I'm laughing èmi gan laugh Ọlọ́run ìyá yìí ó parọ́ jù irọ́ bá títí ẹ̀jẹ̀ irọ́ ti bá tí ẹ̀jẹ̀ jù láì ṣe pé àwọn tó ń ṣe fíìmù Mount Zion àbí kí náà ń pè wọ́n bí ló ń ṣe lórí Facebook kò máa ní ọba tó pè mí tó rán mi iṣẹ́ torí òun ni ọ̀rọ̀ ọmọ níṣẹ́ fàyàtì mo kàn máa ń wù ẹ́ tó bá ń ṣe èrè ni pé olórí burúkú ìwà kọ̀ lọ wá láti Ìbàdàn wàá lọ máa fi áńkáṣìfù wáìpù fèsì àwọn ọmọ mi bí ẹgbẹ́ fẹ́ ṣe miracle ó ṣí èrè rí ni gbogbo atarodo wèrè tó yẹ kó rẹkọmẹ́ndì káwọn ọmọ ayé fi ṣe bẹ̀ ìwọ ló ní kó máa fi rọrí kó máa lálàá ó ti scam àwọn èèyàn jìnnà lu òyìnbó yìí ibi tó máa pàmò ló pàmòdé yẹn tó rà wá ti dá ogboro ẹ̀ lù kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn lé nǹkan tí ó lè yín léré ẹ máa ní kéèyàn lọ máa fata rodo kinní kan ó bá yá nípa lọ fi omi pẹpẹ súpù fọ̀dí òbó yín bá dẹ́ǹtì lẹ́ bá máa ní cancer àwọn awkward things nǹkan tó wà very awkward abnormal ló máa ní káwọn èèyàn lọ ṣe ẹ máa gbọ́ wèrè yìí yọ́ máa ní kí lọ fata rodo lọ rí sùn àbó lórí burúkú ní ayé fẹ́ máa pé pa àbí wọ́n fẹ́ máa táyé lójú oorun ni bíi táwọn ti yé kémi lọ fata rodo lọ rí sùn gbogbo àwọn tó ṣiṣẹ́ fún náà rí ìyípadà nú ayé wọn àfikún ayé wọn máa wọ́ọ̀sì sí mo sọ fún ẹ pé gbogbo àgàn tó wà nú gúrùpù ẹ̀wọ̀n ìbí wọn di bá ṣe ń sọ yìí àwọn tó ní ìwé ò ní ìwé ayé ìgbà sí ẹ rí pé kò kàn mọ̀mọ́ kó máa bá ẹ lọ ìbọ̀lẹ̀ ta ló pè tó bá sọ̀rọ̀ I cut you off irú ayé tó máa ń jẹ nìyẹn tẹ́lẹ̀ wọ́n náà lọ́wọ́ rẹ̀ ta ló pè do you want to talk àbí kí n wo bá pè mí mọ́ ẹni ẹ bá tún pè mí máa block you off I'm on a live chat okay ìgbéraga yẹn ò gbé ẹwọ mọ́ gbogbo ẹ ni mo ti já lára ẹ pé kò ní yẹ orí pé respect àtọ̀yàyà ló máa fi ń kíyàn sí that is not their mom of last year sisi yín last year kọ́ yẹn tí gbogbo yín bá fẹ́ sọ tòótọ́ olórí burúkú Àbáṣà ní sisi yín last year Kẹ́mi Àbíkẹ́ tó bá wí wọn bí ìyá èrè kó ṣe mọ́ ó ní rí follower mọ́ ní ìgbéraga yẹn ti rọ̀ lára ìgbà táwọn èèyàn ní àwọn èèyàn ti ń fohùn sọ fún ẹ sí pé mọ́mí ẹ stop the fuckery àbólórí burúkú ni yín Sisi Àṣàbí ẹ má gbé yẹn wá fáwa mọ́ orí pé wọ́n náà yẹ́ sí hello ta ló pè okay France lẹ ti ń pè ẹ pẹ̀lẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ni ó ṣiṣẹ́ gbogbo fibroid yẹn ó ń jábọ́ pù thank
thank you Jesus, thank you Jesus, thank you Jesus. Òràn mọ́ ní olórí burúkú gbogbo yẹn ò jẹ mọ́. Orin ti yí padà, ìlú gan ti yí padà. Nǹkan táwọn ọmọ mi ń jó sísìn kọjá pàlà, wọ́n cross reggae má pàlà kọ́ anything kan fújì ni òun náà fi ń jójó yẹn ń sìn. Ayé jọ́sí ló ń ṣe gbogbo wèrè yẹn pẹ̀lú àwọn èèyàn tó lọ jẹ scammer lórí Facebook. Ó jẹ mọ́ ṣèbí tẹ́lẹ̀ ta ló ń pè mí o mọ̀ pé Wednesday is not my chat day kìnìkan ìwọ go ti ẹ̀ rántí chat di ẹ mọ́ everyday free call ní lọ́wọ́ yìí. Àwọn ọmọ mi pè wọlé ní òun respect ara ẹ̀ ń bi kọ́ọ̀lù sí gbogbo èèyàn ló ń bá rẹ̀rìn sí torí pé ìràwọ̀ ẹ̀ ò tàn mọ́, ìràwọ̀ ẹ̀ ti já finally. Ó wá fẹ́ máa ṣe bẹ́ẹ̀ pé wà humorous. You're not humorous, you're so rude. You're so fucking rude. Gbogbo nǹkan tó ń ṣe yàn ń fake ẹ ni. Ó ń ṣe yàn tó wà humble at all. You are so fucking rude. Ó rí pé nǹkan ò já fún ẹ mọ́ ìyálà ìyá ẹ̀. Ó wá lọ ń ṣe bí Mary Slessor ìwà rẹ̀ lẹ̀. No. Mary ẹ̀ ò jẹ́ wa rárá. A mọ̀ pé wèrè ẹ̀ ń ṣe fíìmù ń act ni. Torí ó fẹ́ gbé wa mọ́ra, ó fẹ́ já owó ewé lára wa. Ìyẹn ò dẹ̀ lè jẹ́ mọ́ gbogbo ọmọ ayé ló ti sọ jí. Lo ewé mọ́ wèrè. Lo kíní ẹ mọ́. Tó bá ti lè gbé ṣègùn ẹ jáde kó fún wa lè tán fún ẹ ní ìlògbò tó gbà wá ní bẹ̀rẹ̀ Ìbàdàn táwọn aláwo tán fi fún ẹ ní láísẹ̀nsì pé kó ṣe ṣègùn lóyìnbó. Àwa mọ̀ Professor Lambo àbí Dr. Lambo àwọn oníṣègùn àgbà nìyẹn káfàtà. Àmọ́ Ọlátúndé Akínyẹn ní o àwọn oníṣègùn àgbà nìyẹn káfàtà. Ta ni wọ́n wèrè tó kún bọ̀. Ibo ló ti gba láísẹ̀nsì ṣègùn ògùn tí ó wà potent tó ń pa àwọn èèyàn. Mo ló ń tà ń lo òyìnbó ká finish ẹ tán ìyálà ìyá ẹ bí ṣe máa bẹ pò tẹ́lẹ̀ ni máa bẹ tí bọ̀ sí mi ìran ṣọ́dọ̀ àwọn ọmọ ẹbí 100 ò bá já òde fún mi mi ìmọ̀ bóyá wà láyé ìwọ ìyá wọn gangan ni mo fẹ́ tẹ̀ sójú ẹ̀ ayé dẹ̀ máa já sórí gbogbo àwọn ọmọ yẹn àwọn játijàti èyí ń jìnbà yẹn àwọn yẹn ń bọ̀ lẹ́yìn ìyá wọn ni gbogbo wọn náà máa jẹ gba nǹkan tó wà nílẹ̀ bọ̀ ìwọ ìyá wọn ni mo kọ́kọ́ wà nílé fún ìwọ gangan ni mo ń lé Àṣàbí mo ń lé ẹ ní gbogbo ọ̀nà ó ní fẹ́ gbóhùn mi náà orí kan bọ́dì sísí dọ̀kásì tó bẹ̀rù wọn bí ìyá ẹ̀rẹ́ tẹ́mi Àbíkẹ́ bá ń dùn wá lọ́ máa yọjú wò mí ní lójú wíńdò tó bá wà lórí láì báyìí fún mi Abọ́dẹrìn máa wò ó tó kún bá Abọ́dẹrìn ẹ̀gbọ́n àtàbúrò ẹjọ́ máa wò ó èmi gangan lọmọ tán rán sínú ayé yín kó wá dalé ayé yín yẹn rú pátápátá gbogbo scammer ìkàtẹ́ má ṣe fáwọn èèyàn tẹ́ bá tọwọ́ ẹ̀ bá ṣọ ẹ gbàbẹ̀ lọ ni. Ààrẹ wèrè mọ́ ọ̀rọ̀ ọmọ mi mọ́ yẹn bú ẹni lọ́ máa ká ń ta wo mọ́ yẹn bú ẹ wo Naomi bó ṣe ń bú ẹ wà pẹ́kẹ́ bó ṣe ń bú ẹ wo Yèyé Kúdí bó ṣe ń bú ẹ wo everybody Vini wọ́n bú ẹ pa Kọ́ládé Dòwádìí máṣe ó bú ẹ pa Níyì oyè ọkọ ẹ Gaddafi ó bú ẹ pa ọmọ anybody bú ẹ pa ń sìn lọ́wọ́ yìí gbogbo àwọn tó máa ń dẹmọ wo bó bá lórí ọ̀rọ̀ ẹ wọn ọ̀rọ̀ ẹ mọ́ mo sán gbogbo wọn pé tó bá ti pè yín pé òun wà lórí ẹni kí aláya ẹ lọ blọ́ọ̀gì yín ká ayé tó bá blọ́ọ̀gì mi blog anybody bloggable lórí burúkú ọtẹ bí ń pa ẹ́ o lè ṣe kó má sọ̀rọ̀ náà o lè wà nulẹ̀ kó sọ wardrobe ẹ di Facebook náà èèyàn náà ló máa bọ́ta wá àtàkì ló máa sọ di Facebook tó máa rí fi sọ̀rọ̀ so mọ́mọ́ anybody kó blog empty blog ẹ tó wà dreadful tí ò sí nǹkan kan pa ẹ́ just like èyí tí Bukky Jesse olórí burúkú èyí jimba fọ ẹbí ọmọ tó ń ṣe kí ni blog ẹ wà about nothing ẹni tó bá ti lọ sórí rẹ̀ wọ́n ní pé gbogbo ilé ayé Bukky Jesse Abike Jagaban ni kò ní rí mi jọ́ ti bá múra báyìí ibi tí mo ti wọ túbù 1972 mo máa ń like ẹ̀ bàjẹ́ pé take me back to the days wàá ṣeré ọmọ yàrá ìyá ẹ̀ tó bá pààrọ̀ fọ́tò mi gbé mi ẹni ọ̀sẹ́gbẹ́ jíbìkẹ́ gbé mi ẹni ọ̀sẹ́gbẹ́ ọmọ anybody ẹ wo Jagasne Abike Basiratu tó lù lọ porúkọ mi nu sórí gbogbo Bukky ń sinwin kìíní kan ń sinwin wọ́n ya wèrè yẹn portion ti ẹni èmi ò ń jí sọ̀rọ̀ èèyàn tí òun ràn yín lè máa ń sọ pé ẹ máa bú kiri Kúdí tẹ̀ ń bú kò jí sọ̀rọ̀ ojoojúmọ́ ni Kúdí ń progress wọ́n á ti rí ìdí tí Fọláṣadé ò fi lè dúró ní àwọn Kúdí torí olórí burúkú ọmọ ni ó bọ́ta ń lè bàbá ọmọ ẹ ọdún mẹ́wàá sẹ́yìn yẹn ó rọ́kùnrin mi ìgbé ẹ sínú ilé gbogbo àwọn tó fẹ́ lo yẹ̀yẹ́ lórí social media bí yìí tó fẹ́ mọ́yàwó ẹ̀ lọ́wọ́ l'Amẹ́ríkà ó sá fún ẹgbẹ̀yìn ó lé ẹni pé má dẹ́ntì méje òun ó tún kó sọ́wọ́ bọ́dí rè àìmọye àwọn tó wà ń bì tún yàn tún bá gbogbo wọn já ilẹ̀ náà ni kò yẹ kán bí ẹ pé ọmọdé ara ẹ kí ló dé tó rẹ̀ yọ kan tie down ẹ ṣe bẹ́ẹ̀ gbógun ti Polodi torí Polodi máa wá sọ tòótọ́ ọ̀rọ̀ lórí social media ẹni kan lọ fọ́ mọ́tò Polodi Dorcas ẹ fọ́ lẹ́ẹ̀kíní ẹ vandalize lẹ́ẹ̀kejì ẹ vandalize lẹ́ẹ̀kẹta ṣó ti tó yín ẹ ṣe wọ́ọ̀sì yín náà
and dúró dè yẹn ní tẹ́ máa vandalize ẹ̀mí ẹ̀ ràn wọ́n wá òun là wá ń dúró dè báyìí mo ti sọ fún yín tẹ́mi kan bá lọ tí méjìlá ò bá ní lọ́nu ọmọ ewé round the world ni mo sá lọ ní France á lọ l'Amẹ́ríkà á lọ nínú London wọ́n á lọ ní Nàìjíríà ẹ̀mí odidi ẹ̀mí ni mo sọ ẹ lọ kọ́lẹ̀ pé mi Àbíkẹ́ sọ bẹ́ẹ̀ ẹ sọ fọ́lọ́pàá pé ó kàn fún àwọn ẹ̀ pé ẹ̀mí á lọ sí gan ẹ lọ kọ́ ẹ mọ nǹkan tó máa ń pè níjà ẹ gbàgbé gbogbo wèrè kò yé yín ẹ gbàgbé gbogbo wèrè ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ibi tágbára yín dé òun lè ń pariwo yáyáyáyá àjẹ́ tó máa pọ̀ ọmọ wọn kí n rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ Bukky Jesse garagara ló fi ń ṣe garagara ò dẹ̀ ṣe agídí òrùn kan tó fi ń ṣe ju garagara lọ ẹ rí pé mi ò mọ mi látàrọ mo ti wà bí mi ò mọ mi o mi ìjẹ́ kábí ìyá yín mi ìmọ̀ aláwọ̀ o mo fẹ́ máa mú fún yín lẹ́lẹ́sẹ̀ ṣe pé ìyá yín is a bloody envious dirty bitter soul. She is so dirty, so bitter. Irú ẹ̀kọ́ ni mo fẹ́ mingle pẹ̀lú ní ayé mi tí máa fi kú. Àwọn èèyàn gidi kọ́kọ́ ò lè bá Esabod mingle. Òun ni wọ́n ṣe wá sí birthday ẹ̀. Ẹ ti rí birthday mi Abike Jagaban pé hey 9/9 is going to be a day. Wọ́n tún celebrate ẹ̀ ní Nàìjíríà. Mo ò sí Nàìjíríà. Àwọn Naija team wọ́n tún bínú gbogbo wọn. Gbogbo àwọn Dublin team wọ́n yapa jù tán dìde sí mi ìrírùfẹ́ yìí rí àwọn ti Dublin. Láti inú home base ẹ̀ orí ó dìbò ó ti lose èmi Àbíkẹ́ ó dìbò mo ti wọlé òun nìkan tó ń ṣẹlẹ̀ yìí bóyá kò yẹ ibi tí dáìsì yẹn fẹ́ yí sí ẹ̀yìn ìwé ló ń kà tó kún bọ̀ fòṣílẹ̀ kánúwé ibẹ̀ gangan lọ̀rọ̀ wà. ó mọ bó ṣe jẹ́ òkìkí yẹn kàn dẹ́rù bẹ̀ bí kan mọ́mọ́ yẹn kàn pa òkìkí ẹ̀ kàn pa ni kàn mú Kúdí kàn pa gbogbo wa kàn pa Naomi fún ẹ wọn ò lè pa wá ọ̀pẹ̀kẹ́tẹ̀ wa tó ń dàgbà tínú ń bí ẹ yẹn ọmọ Ádámù ẹ ló máa gbọ̀run lọ kọ́pẹ̀kẹ́tẹ̀ tí wá lè dàgbà kó lè ṣe oore kó lè so èso tó dáa Ọlọ́run tínú bá ń bí ẹwọ́ lò ní dúró wò tọ̀nà torí àwọn máa débi re àwọn ọmọ wa débi re gbogbo ọ̀rọ̀ òdì tó ń sọ ó máa jẹ́ fún ẹ lójú ayé ó máa jẹ́ ti gbogbo àwọn fans àtàwọn followers ẹ àti gbogbo àwọn tó ń support ẹ nínú iṣẹ́ ẹ̀ka yìí gbogbo yẹn ń disgust the world torí ẹ ló ṣe ń pariwo kẹsẹ́ni tó láì kí ó bá yé ọ̀rẹ́ jẹ wọ́n ní kó sọ nǹkan míì ṣé Kúdí náà bá yé ọ̀rẹ́ jẹ ni Naomi bá yé ọ̀rẹ́ jẹ Kudirat bá yé ọ̀jẹ̀ Àpékẹ́ bá yé ọ̀rẹ́ jẹ Détọ́lá bá yé ọ̀rẹ́ jẹ gbogbo àwọn tẹ́ máa ń bájà ṣán bá yé ọ̀rẹ́ wọn jẹ ni gbogbo àwọn tẹ́ ń hate ṣán bá yé ọ̀rẹ́ wọn jẹ ni kí ni Détọ́lá Àbíkẹ́ ṣe fún yín kí ni màámi Àbíkẹ́ communication ṣe fún ẹ ìyá Àbíkẹ́ communication kí ló ṣe fún ẹ àwọn àgbáre ìyá alálùbáríkà tẹ́mi Àbíkẹ́ tí mo forúkọ jọ àwọn tó live exemplary life ni ẹ tẹ́mi Àbíkẹ́ lè emulate oníwà tútù bí àdàbà kí ni Kọ́lá Olóòtú ṣe fún ẹ Tòkunbọ̀ ìwọ nìkan lọ ta gbogbo ayé àwọn èèyàn gidi ló dẹ̀ máa ń jẹ́ ọ̀tá ẹ̀ kí ló dé torí pé ó fẹ́ ba súrà wọn jẹ́ nítorí wò nírú súrà yẹn lára wọ́n ti sọ pé tíyàn bá fẹ́ báyàn jà kíyàn má bo lórí burúkú dòwò pọ̀ ni olórí burúkú ńlá nìwọ yìí tíyàn gbọ́dọ̀ bá dòwò pọ̀ ṣé èèyàn kan máa lọ bá àwọn àǹtí Àbíkẹ́ jà ń sìn ó máa ju àdálẹ̀ ó máa ju gbogbo ẹlẹ́ni pé màmí ẹ má bínú ó máa rẹ́rìn kúrò ńbẹ̀ because life tó ń live gan sọ fún ẹ pé kí ló kádà kí ló kó kíní kan wá bá mi fún ọmọ mi ilé ayé ò lè tó yẹn bọ̀ ìwọ olórí burúkú ayé àtọ̀run gidi ni ẹ confirm olórí burúkú a máa sọ tọ̀wọ́ náà a máa jókòó mẹ́wàá ló ń sọ̀rọ̀ ó lè ní ẹ̀nà gbogbo ẹ̀dá tó bá ti lọ sínú inbox tó lọ ń blackmail àwọn èèyàn kó lè gbowó ó lè gidi ní ò yàtọ̀ so ó lè tó ń breed àwọn ọmọ olè òun ní ẹ Tòkunbọ̀ kò bá àwọn ẹ kó gba company lawyer alọ́fẹ́ lóhùn lórí cyberspace ṣebí wọn náà sọ pé ọ̀fẹ́ lóhùn kò sọ́lọ́pàá tó mú yín ẹ yẹ ká tẹ̀ síra wa lójú ẹ níyà ò ká gbé ẹ ṣe pé kò ní yẹ Tòkunbọ̀ Abọ́dẹrìn kí ni ìyá Àbíkẹ́ ṣe fún ẹ because she called for peace màmá yẹn bẹ̀ wá she forced us she instigated that peace pact ní alẹ́ yẹn because kò wọ́n èmi mo sọ pé màmí ẹni kí n bẹ̀bẹ̀ orí pé mo gbé mú sọ ní Kúdí lọ́mọlé tán èmi ò ń ṣe ọmọlé máa gbé yẹ ṣe pé kú ni bó ṣe wà yẹn afagídí bẹ̀bẹ̀ ń jọ yẹn o oní Àbíkẹ́ I love you èmi ò tiẹ̀ mọ̀ pé gbà tí wèrè ẹ ṣẹ̀ṣẹ̀ ló lagatine yẹn ni mi mọ̀ pé jọ́ kejì orí ẹ̀ máa tún ti yí ìgbà tó rí ẹ yí jọ́ kejì jẹ́ ò bẹ̀rẹ̀ sí ní gbàdúrà sóbò àti kùnú fáwọn ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ títì lóṣòdì ó tún bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀tá mi ṣe pé gbogbo àwọn wèrè tó máa ń kó jáde yìí mo máa rò pé ṣọ́kàn jáwọ́ bẹ̀ ní àbẹ́bí pa wọ́n débi pé ẹ kò lọ tip wọn cheaply
kọ́kọ́ bọ́ta kọ́ wá sọ̀rọ̀ kọ́ lè sọ pé ní followers àwọn ambassador tó máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ no gbogbo wọn wà dumb wọn follow story tó bá follow story ó yẹ kó lọ mú irin ni kó ti bọnú náà kó jẹ́ kó gbóná kó ti bo òbu ẹ kó jáde lórí ẹ̀ kó hàǹgì ẹ bí alábàáhùn tó lọ jọ́bẹ̀ jẹ́. They were all there. Tí màámi ìyá alálùbáríkà yìí tó ṣe pé kẹ́ lọ kọ́ fún peace pact tó gbó tó tutọ́ sókè ńjọ́ kejì gbogbo ọ̀nà ló fi ṣòpò kórìíra mi pé o ò lè stand there pé mo digi àràbá ńlá mú ẹ lójú mo lọ sọ́dọ̀ ní ọ̀fífẹ́ náà ó ju ẹ lára ó sọ fáwọn sista Elini pé ha báwo lọmọ ìṣẹ́ṣọ́jú mi dọ́dọ̀ Ọọ̀ni ọmọ ìṣẹ́ṣọ́jú mi dọ́dọ̀ Ọọ̀ni ó fẹ́ para ẹ̀ ó mọ̀ pé Ọọ̀ni is a young man even though ṣàǹlà lẹ́ni èmi àti wọn lè wò mí kán advice mi dáadáa karobu mind be two young people arúgbó nìwọ náà jàtijàti olóòórùn ní ẹ̀ náà ó lè attract àwọn quality people bẹ́ẹ̀ yẹn ní ọ̀nà kankan oṣù arrogance ẹ̀ ń bẹ̀ ló ṣe sunkún wọ́n ní kán ju wèrè ẹ síta ó padà wá parọ́ ní gbogbo ẹ̀ nínú Selini tí ń jẹ́wọ́ ń sìn pé òótọ́ níná wèrè ẹ lọ sunkún ta ni ó lọ sunkún pé ó kàbùkù ní lọ́dọ̀ ọba wọn ó tún lọ ń fọ́ níwájú àwọn ọba pé olóògùn wọn lọ́ba ní àbí wèrè níyà ẹ àbí ṣọ̀pọ̀nà fẹ́ pa àwọn èèyàn tó kùn lé tó kò dání tó bá lóògùn irú àwọn òòṣà ńlá ilẹ̀ Yorùbá àwọn ọba gidi ọba ńlá ni ló fẹ́ máa fi oògùn bragi lójú ẹ̀ ó fẹ́ kọ́ rán iṣẹ́ tó nílé lánsà fún ni lẹ́sẹ̀kẹsẹ̀ ó káwọ́ ẹ ni ó ti bá aṣọ straight ni pé tó bá ń ṣí èrè wo bí not greenish lélẹ̀ kó ń ṣe orí Facebook má ṣe wèrè ẹ débí orí Facebook àti YouTube ó lè gbá àwọn èèyàn mọ́ra kò sọ pé mo lágbára gan bẹ́ẹ̀ ṣe rí mi àmì super being gbé wèrè lọ tó bá ṣe yánmayàmá ń bí aṣọ ẹ̀dá dò wọ́n fẹsẹ̀ gba ilé ní débi tó ti wá ní Dublin yìí kò ní yẹ Ọlọ́run ló yọ àwọn màámi Elini gan sísítà tèmi nìyẹn náà àánú ojú òní jẹ́ kán lè tọwọ́ bojú bọ́n ló lọ́n ṣe yánmayàmá ní ìhà kìíní kan agbára pọ̀ lára ẹ ọba ní kò stop sọ bẹ́ẹ̀ stop ṣe bẹ́ẹ̀ àbóyá wèrè wọ́n sọ ẹ́ di nǹkan tó ní lè transform ara ẹ padà sí èèyàn mọ́ olóṣì ọmọ àlè onídọ̀tí jàtìjàtì olóòórùn ní ẹ̀nà ó ráṣọ tó wọ̀ lọ́ta ló bí ẹ́ pa aṣọ yẹn ní o ti bọ́ sórí Facebook káwá wọ aṣọ yìí wọ́n tàgé orí báwọn ọmọ mi ṣe debunk irú ẹ̀ tán gbéye tán tà jáde àwọn nǹkan tí ó yẹ kó bá lọ́wọ́ àgbàlagbà rárá òun náà máa ń bá lọ́wọ́ ẹ̀ every time very absurd things abnormal things ibẹ̀ ni mo ti mọ̀ pé ó sick lóòótọ́ mentally it's just like oh wash somebody said oh your top is beautiful ó like it £140 ni mo ra aṣọ yìí Ọlọ́run ó wọ́n gan ẹlẹ́fọ̀ wọn ní tá ń bì yálà ìyá ẹ̀. How does a compliment demand for the price tag of what you're wearing? I only said you look beautiful. I didn't ask you for how much you bought that fabric or that top you're wearing. Ẹ̀yin tẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ lọ stop ṣe bẹ́ẹ̀. Jàtìjàtì ni. Oh, your wig is nice. You my hair money. Kíní kan ni mo ti rà. Àyìn èèyàn tẹ́ máa ní complex. Low self-esteem lẹ máa ń ṣe bẹ́ẹ̀. Low self-esteem ló máa ń múyàn ṣe bẹ́ẹ̀. Láwùjọ ọ̀pọ̀ ènìyàn ó ti já wèrè gidi gan ewé àti gbogbo lè ran wèrè ara ẹ mọ́ bó ṣe wà yìí Esther Abọ́dẹrìn ẹ̀gbọ́n ẹ̀ fún mi Abọ́dẹrìn ó jẹ́rìí kó bẹ́ẹ̀ ránṣẹ́ pa àwọn èèyàn yẹn bí yín tó bá kù nílé kán jáde sọ̀rọ̀ ẹ̀ kò lè bẹ́ńṣọ́ fún ẹ mọ́ àwọn èèyàn ètì ẹ̀ gan wọ́n lè pa ẹ́ kò tó ná ètì èmi wọ́n bí ẹ pé èèyàn mélòó làbí kẹ́ máa ń slander lábúrò èèyàn tó kàn lẹ̀ pé máa ń slander yìí èèyàn mélòó làbí kẹ́ slander yàtọ̀ sáwọn tó ṣe Àbíkẹ́ àwọn tó lọ recruit jọ tó ń gbógun tì mí lórí same fashion sọ yìí náà same ọ̀rọ̀ tá à ń fa yìí náà àwọn nìkan lèmi Àbíkẹ́ mo ní issue pẹ̀lú mi ìmọ̀ kankan nu yín rí irú Bísí Wẹ̀lẹ́ntì tó máa lóun máa rí ikú ọmọ lójijì mi ò mọ̀ rí mi ò rí rí kí ló pè mí àti ẹ̀pọ̀ ìsibí tó ti kọ kọ́mẹ́ǹtì àtọ́ máa dárúkọ ara ẹ̀ láì kì í ṣe mi báyìí ló máa ṣẹlẹ̀ sóhun àwọn ọmọ òun ló máa ṣẹlẹ̀ sí wọn irú wèrè kan tó lóhun kan Ìsọlá kìíní kan Ìdòwú I don't even know all of you. I've never met you. I don't even have the cost to discuss you with anyone. So why would I want to waste my precious time over you guys? Nah. Ó ní mo ṣe máa ń wò yìí gbogbo àwọn èèyàn tó ń pick on yìí wọn ò mọ̀ ẹ́ wọn ò mọ̀ gbogbo àwọn followers ẹ ìwọ ló lọ wá ìjà wọn ìwọ ló lọ wájà Naomi ìwọ ló lọ tẹ kálukú mọ́lẹ̀ níbi tán jókòó sí ìgbà tí Yèyé Kúdí ṣe ethnic kìíní kò bá ẹ wí
but torí pé o ti ń wá wè lọ́ṣà ti bú ẹni yìí ma slander I will bring her down gbogbo èèyàn ló fẹ́ bring down ó rí pé o ti dé ẹni ẹ̀tẹ́ finally ẹ̀yin èèyàn mi kò ń dùn kó pọ̀ o mo kàn fẹ́ sọ fún yín pé o ti ń ṣèkàbọ̀ ọjọ́ ti pẹ́ ni mi ní lè pẹ́ jù báyìí lọ títí màá tún rán yín létí àwọn ọ̀ka ẹ̀ ń gbà mí pé onílara ìka èèyàn ní Tòkunbọ̀ ẹni tó yẹ kán sọ̀kò pa ni try and do your analysis over what I've just said and ask yourself to all my viewers pé ta ló wà envious gangan ta ni onílara nínú gbogbo movie tó wà lẹ̀ nínú gbogbo drama tá ń ṣe ta ni onílara gangan o mọ bí mi àtọ̀rẹ́ mi ṣe ń jọ ń ṣọ̀rẹ́ bóyá jọ máa ń yára wa láṣọ bóyá èmi ni máa ń bọ̀ bóyá òun ló ń bọ̀ mi so o lè fi àárín èmi àti ọ̀rẹ́ mi àtijọ́ dáfá orí Facebook ní òkan yá láyà ọmọ anybody ìyà tí wọ́n kó bó ṣe kó nínú drama yìí gangan ni kó sọ pé ta ni onílara láàrin gbogbo àwọn tó ti kórìíra wọn yìí tó ṣèkà fún yìí kí ni wọ́n rà nínú gbá ẹ̀ sọ fáyékáyé gbọ́ kò bí rẹ pé Tòkunbọ̀ who is actually onílara kí náà fẹ́ lára ń pa ẹ̀ ó possible kó lára mi pé mo kàn pretty mo lè má ní nǹkan kọ́kọ́ máa pọ́ mọ́ yẹn ìwọ ló máa ń rórí mi nà wà ní orí ńlá ni kinní kan ni àwọn èèyàn tó ń wò wá lè sọ fún ẹ nínú èmi àti ẹ pé ta lẹni tó fine ta ló look presentable nínú èmi àti ẹ pé tó bá ní ká dálẹ̀ àwọn public ni kò jẹ́ kán judge má hype rẹ̀ irú wọ̀ kan náà ó ti bá tiẹ̀ débi kó ti finish ayé ẹ̀ àwọn generation mi tó wà between 35 lọ sókè òun tún ní àwa ta wọ bí àbí 45 wọ 50 so kí la bẹ́ẹ̀ fi gbágbága fún ìwọ tó ti kọjá àdájì ayé ẹ̀ tó ti ń ba lọ sí òpin ó wá achieve nǹkan kan ní gbogbo ọjọ́ ayé ọ̀hún débi kan máa sọ pé àǹtí Tòkunbọ̀ àǹtí yẹn là ń sọ àǹtí tó lówó gan yẹn náà àǹtí alárùn ọpọlọ yẹn ìyá wèrè yẹn tó máa ń wọ gọ́gù onídọ̀tí játijàti tó máa ń ba gbogbo èèyàn jẹ́ gbogbo èèyàn tó bá ti rí mọ́ mi ló máa bú kí ni mú ìwà Akíngbadé ṣe fún ẹ kó tó pìkàn ni kí ni ìgbà yìí lọ́lá ṣe fún ẹ Bukky Jesse wá sọ fún ẹ bóun blọ́ọ̀gì gbogbo àwọn olórí burúkú tó kóró ra àwọn ọ̀rẹ́ tó máa ń bájà outside this drama wọ́n á gbórúkọ wọn wá fún ẹ mọ́mí ẹ dárúkọ lágbájá ó yẹ kójú tiẹ̀ àgbàlagbà ẹlẹ́sìn táyé ẹ̀ ti bàjẹ́ tó yẹ kán sọ̀kò pa ẹ́ bíi ti Lucifer òun ni ẹ roger this in your head ọmọ ayé òun làbíkẹ́ téèyàn kan ò tó fi rúbọ kò sí aláyà pọ̀nrín máa pọ̀pọ̀ anybody yín tó ṣe bẹ́ẹ̀ mo máa ń sọ fún yín ní gbogbo gbà ẹ ṣe wọ́ọ̀sì yín tẹ́ ẹ bá ṣe wọ́ọ̀sì yín kò tẹ́ mi lọ́rùn ẹ ṣe wọ́ọ̀sì yín fún mi ṣó yẹ yín èmi Àbíkẹ́ ti di òdèrè kókò mo ti dé sí yín lọ́rùn mo dé sí yín lọ́rùn gidi gan òun ni mo ń sọ yìí ẹ ṣe wọ́ọ̀sì yín o tẹ́ ẹ bá ṣe ó máa dùn mí ẹ kàn má fọ mọ́tò ẹ fọ́ gbogbo nǹkan tó bá kù mo sọ fún yín gbogbo èmi làwọn tó ń bá yín pò tẹ́lẹ̀ wọn ìbá yín pò dáadáa gbogbo odò ẹ̀jẹ̀ tí mazonia tí mahogany tẹ́bó ni mo náà fẹ́ bá yín ṣe ìsinsìn mo wá fẹ́ bínú tán ẹ get ready biggest hit ló ń bọ̀ meanwhile 99 is still a date and it's gonna be a wrap we mean it a fẹ́ kó mọ̀ yàtọ̀ nù class àti class èmi Àbíkẹ́ gba ìyá gbọ́mọ́là yeye Facebook gangan alájà ambassador Àbíkẹ́ Jagaban èmi ni mo bẹ́ẹ̀ táwọn má jókòó jù má dìde jù wẹ̀yìn ẹ̀ wò nǹkan tí gbogbo wa wà ẹ máa fọ́ mọ́tò lọ o ẹ kò máa wẹ̀yìn yín náà wò ní ó wà alright gbogbo ẹ̀yin èèyàn mi ẹ ṣé gan thank you so much for joining I really appreciate you guys I gotta go now ẹ ṣé gan tó ní mo ṣì ń jáde alẹ́ ni àṣàdé wà lẹ́ni yìí àṣàdé ni ìbílẹ̀ náà ní kí gbogbo wa wọ̀ òun lèmi gan ṣe wà Ankara ẹ ṣáàmù aláǹkó mi ẹ̀yàwó sósò ní káwọ̀ ẹ̀làwọ̀ sósò ẹ lọ ra Ankara yín o ra Ankara ò jẹsẹ̀ mọ́ ní o àwọn ògbówó wọlé àgbà $20 kì í ṣe àwọn enemy àwọn hater àwọn XXL talakamania no ẹ ra Ankara yín ẹ fi rọ́yà aláya irú èyí tèmi Àbíkẹ́ wọ̀ yìí àwọn ọmọ mi gẹ́gẹ́gẹ́ ẹ wò tí èèyàn ìdí rèé Tòkunbọ̀ onídìí pẹlẹbẹ olóṣìfùrọ̀ gbé súrà jẹ ó ti ẹ̀dá òdú òta àmúra fọ́ká idiot ní ẹ àwọn wèrè tó kó tira náà olóṣì onígíbèwé Sunday gbogbo apá ẹ ló ti ń gíbèwé láti bí èjìká
lọ check ara ẹ Rupiano wọ́n náà lọ check ara ẹ ire o ẹ̀yin tèmi love you all. Bye. Yeah, I gotta go now, people. Ẹ ṣé gan ni.